sọ́wọ́ yìí ò papọ̀ mọ́ ẹ̀gbọ́n wa Bọ́lá Ahmed Tinubu o. Mo sọ fún yín o gédébé gà aṣàjẹ́ má sẹ́ni mí kò papọ̀ mọ́ tiẹ̀ o bí ẹ̀gbọ́n wa ṣe máa jẹun sókè òṣèlú ló ń bá lọ so ẹ bá kàn sọ pé ó bá even restructuring kò bá lára mu kò fẹ́ kí Nàìjíríà restructure so but ó dáa kán tètè padà sílé jẹ́ndélẹ̀ wọ́n ló bèrè ọ̀rọ̀ ó dáa kán tètè padà sílé torí jẹ́jẹ́ mi mo jókòó ẹ̀yàn bá ti wọ́ bọ̀yàn lẹ́nu ńlẹ̀ Yorùbá èèyàn máa sọ̀rọ̀ ni tó o bá béèrè question mi ní sọ̀rọ̀ débi aṣáájú Bọ́lá Ahmed Tinubu tá a máa fi parí ẹ bá sọ̀rọ̀ 4 hours nǹkan tó bá bí mí ni màá. ṣùgbọ́n nígbà tó ti béèrè má dá mi dúró tó nígbà tó ti béèrè yìí ń sìn kó wá sí ẹgbẹ́ tó ní wàhálà nílẹ̀ Yorùbá tọ́wọ́ ẹ̀gbọ́n wa ò sí níbẹ̀ ẹgbẹ́ tó ní wàhálà nílẹ̀ Yorùbá gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí bí Ọlọ́run ṣe kẹ́ tó ó ní ọpọlọ ń pàtẹ is a strategist too but ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò jẹ́ lọ́kàn dáadáa gbogbo sí ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó lálùbáríkà tó fọ́ tí ò lọ́wọ́ ẹ̀gbọ́n nú so èmi ò bá advice yín pé ẹtẹ ẹ̀ka kọ́kọ́ gbé ti ọ̀rọ̀ ẹ̀gbọ́n wa sẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbọ́n wa ni ẹ jẹ́ agbétì sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ kọjú mọ́ nǹkan bí tá à ń lọ owó kan mo fẹ́ pa adití tó lọ sọ́jà ni mi ò pè wọ́n ládìtí o mo kàn ń pòwe ni o adití mi ò pè wọ́n ẹ má quote mi ò pè wọ́n ládìtí o adití tó lọ sọ́jà ni nígbà tí gbogbo ayé bá sọ pé ilé tó ń lọ adití ò ní gbọ́ àfin ìyẹn látí ìyẹn á kò lọ́jà afọ́jú ìyẹn látí á kò lọ́jà arọ ìyẹn látí á kò lọ́jà gbogbo ayé bá kò lọ́jà adití àwa rí pé òun nìkan ló kù lọ́jà nígbà tó bá kù tó àwa mọ̀ pé ó yẹ kó o máa wá lọlé tó bá yá owó yẹn ni máa pa fún yín torí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí mo sọ̀rọ̀ kan fún yín láti bẹ̀rẹ̀ ẹ máa di ọ̀rọ̀ mi bá ṣe ń sọ mo ní kì í ṣe gbogbo Yorùbá ló máa fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú mo ní percentage àwọn tó máa fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú ojú 3 to 5% tá a bá wà lọ́kì la ní 20% kì í sábà happen ní gbogbo àgbáyé tá a bá wà lọ́kì la máa ní Yorùbá 20% torí pé a ní grace alórí ọ̀fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹ̀yin ò ní wárò ọjà tó bá ti gbé kàn tó jẹ̀ ní lọ́wọ́ ò ní wárò ọjà ibi tó bá ń lọ ni kó máa lọ tí ọdẹ bá ń lọ sí oko tó bá fẹ́ lọ pẹran tí ọdẹ yẹn bá ti ṣe èméjì irú ọdẹ yẹn ó máa ń bókọ ọdẹ lọ ni àbí kó má pẹran so màá bẹ̀ yín ẹ fi ẹ̀gbọ́n wa lẹ̀ ọba kan pé ó mà yé wọn ó mà wá yé wọn lọ́la bí kò lè yé wọn ó mà wá yé wọn lọ́la ẹ jẹ́ kí n fún yín ní analysis òun bí ní kò má cut mi mo fẹ́ fún ẹ analysis dáadáa kò má cut mi. Yes sir. Bàbá Awólọ́wọ̀ kọ́lọ́n ọba kó fọ̀rùn kẹ́ bàbá was the premier of Western Region in 1952 àwa ní state government in 1954 nígbà tí bàbá Awólọ́wọ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà ní ilẹ̀ Yorùbá pé òun ti fún wa ní free education òun ti fún wa ní welfare program òun ti fún wa ní free health òun ti fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ní scholarship tó wá di professor lẹ́ni ó wá ní pé nǹkan tóun ṣe nílẹ̀ Yorùbá tílẹ̀ Yorùbá ti dá ẹ jẹ́ kí n wá lọ sí Nàìjíríà kí n lọ ṣe é ní àpapọ̀ Nàìjíríà ibi tí bàbá ti ní problem nìyẹn o ó fi inú wẹ́nu pé nǹkan dáadáa tóun ṣe ní ilẹ̀ Yorùbá kóun lè ṣe gbogbo ẹ̀ fún gbogbo Nàìjíríà pátápátá àwọn Fúlàní wá ní kí ló jẹ́ bẹ́ẹ̀ kí ló jẹ́ bẹ́ẹ̀ àwọn oligarchy wọ́n ní kí ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé free education fún àwọn ọmọ táwọn mú lóko ẹrú táwọn sọ di àlùmáńjèrì tí wọ́n bá fún wọn ní free education bí i nígbà kó di olórí kó wá lajú àwọn táwọn ń lò lóko ẹrú ń bì arabi tán fi gé bàbá Awólọ́wọ̀ lẹ́sẹ̀ tí wọ́n jẹ́ kó di ni nígbẹ̀yìn ẹ̀tọ́ rí pé ọ̀rọ̀ ẹ̀ sì ní wéètì jù as an opposition leader wọ́n set ẹ̀ up pẹ̀lú treason bàbá yẹn ó wà ní àhámọ́ mi ò ní sọ pé ó wà lẹ́wọ̀n fún 3 years Gowon government ló wá release ẹ̀ ní July 1966 ó wá fi ṣe finance minister and second in command of in Supreme Military Council àdéhùn tí Gowon ní fún ni pé kẹmàwó military o táwọn bá ti ṣèjọba fún ọdún 4 àwọn máa ṣe election kí Awólọ́wọ̀ tó join government àwọn máa ṣe election democratic elected government àwọn gbé fún àwọn bàtọ́ di tán parí ogun civil war tán 1971 bàbá Awólọ́wọ̀ wá pé àdéhùn tá a ṣe ni pé àgùdọ̀ military government ò gbúdọ̀ pẹ́ jù ẹ̀ka gbéjọba lẹ̀ ògbéjọba ìgbà tó ní 1973 bàbá Awólọ́wọ̀ resign ìgbà tó bàbá Awólọ́wọ̀ resign ní 1973
In 1979, wọ́n open Ọbásanjọ́ led government open political space kí àwọn èèyàn wá contest. Bàbá Awólọ́wọ̀ wá contest ní abẹ́ UPN. Àwọn Yorùbá náà fẹ́ tutọ́ọ̀dù òun ló ṣe ẹ̀kú lẹ́nujọ́ mẹ́ta yìí o. Atákínlóye àti bàbá wa Abíọ́lá gbà yẹn tí ò tí padà wálé. Àwọn náà náà ṣẹ́ bàbá Awólọ́wọ̀ lẹ́sẹ̀ náà jẹ́ ó di president. Bàbá Awólọ́wọ̀ wá sọ ní December 1983 ó ní kí gbogbo ọmọ Yorùbá lọ gbàwẹ̀ kọ́ àwẹ̀ pé ó là kà kí ọba àbí tó ti máa fún the second rigging of the election of Awo in 1983. À ń parí gbogbo Yorùbá ń parí àwẹ̀ yẹn tó báyìí ní coup d'etat wá tí Buhari led government dìde. Tẹ́ bá mọ nǹkan tí ojú bàbá yẹn rí lọ́wọ́ àwọn Yorùbá nìkan lọ́wọ́ àwọn Yorùbá náà tí ò ń ṣe Haúsá Fúlàní Yorùbá dáadáa tí bàbá yẹn fi ìpìlẹ̀ Fáṣọbúra ní 1987 ni. Nígbà tí bàbá Awólọ́wọ̀ lọ tán alágbára kan nìyẹn o wọ́n bá ní alágbára Awólọ́wọ̀ lálágbára tí Ọlọ́run fún wa. Lẹ́yìn Odùduwà kò tí ì sí ilẹ̀ ọmọ Yorùbá kan tó popular bí Awólọ́wọ̀ kò rí presidency yẹn ṣe o. Bàbá wa MKO Kashimawo Abel ó wá sí Kẹ́nẹ́ ó wá tọrọ dáríjì gbogbo àwọn bàbá Awólọ́wọ̀ dẹ̀ dáríjì so ó wá padà sílé. In 1992 ó bá náà fẹ́ ṣe president. Ó lọ́ra tẹ́ bá rántí pé ibi tí MKO Abiola wọlé sí àwọn Haúsá lára tó nígbà tí crisis ṣẹlẹ̀ tí Sultana tó bẹ́ jẹ́ Sultan of Sokoto crisis yẹn yí bàbá ló wà lórí ó yí lọ́wọ́ ó láti pe Chief MKO Abiola ló bá parí ìjà Sokoto yìí. Chief MKO Abiola ló parí ìjà ọ̀rọ̀ Sultan tí wọ́n fi jẹ Sultan. Ó ra mọ́tò ó ra gbogbo ẹ̀ ó pín fún gbogbo wọn. Ó dẹ̀ jẹ́ kí Sultan bẹ̀yẹn jẹ peace dẹ̀ wà ní Sokoto. Kò sí emir tó lágbára ní ilẹ̀ Haúsá tí Chief MKO Abiola ò close mọ́. Àwọn ọba ilẹ̀ Yorùbá náà ó close mọ́ wọn. Ó win election ní 1993. Wọ́n gé lẹ́sẹ̀ wọ́n annul election yẹn. Nígbà tó ti máa sọ̀rọ̀ wọ́n tì mọ́lé ní 1994. Ó wà ní prison fún 4 years wọ́n dẹ̀ pa sí prison. Kẹ̀má wò ó dì kejì o. Ẹ̀gbọ́n wa náà ti wá gbé ó tún léṣe ẹ̀yàn gbọ́dọ̀ tún léṣe. Gbogbo àwọn tó ti bájà wá kọ́kọ́ parí ìjà pẹ̀lú wọn kó tó ní ó fẹ́ jẹ president Nàìjíríà. Ó kàn rò pé owó wà lọ́wọ́ ẹ̀. Ó ní nǹkan míì tówó máa ń ra ń gbà míì. Wọ́n sọ fún Chief MKO Abiola nígbà tó ní ó fẹ́ jẹ president ní second time Shagari. Àwọn Umaru Dikko sọ pé president is not for sale. Pé o kàn lówó tiẹ̀ ní àwọn ò ní ta president yìí. So ẹ̀gbọ́n wa náà ti bẹ̀rẹ̀. And àwọn mistake tó ń ṣe àsúnmọ́ra. Buhari ṣe wọlé kò tí ì lóṣù méjì wọ́n ti ń gbégbá president. Distraction ló máa jẹ́ fún federal government. Wọn ò ní gbà fún ẹ̀. Wọ́n ti mú ẹ ẹni méjọ́ tó ti sọ pé ó fẹ́ jẹ president yẹn. 1 year tí election tó bá fẹ́ ṣe election òun lèèyàn ṣe máa ń raise ambition ẹ̀ jáde. So ó ti wà elite jù ó ti jẹ́ kán short yẹ. Oògùn tó bá dẹ̀ fẹ́ ṣe president wàá jẹ́ kó kù ọdún kan tó máa fi ṣe election kó jẹ́ 2002 kó lè raise yẹ. Wàá ti máa ṣiṣẹ́ ẹ lábẹ́lẹ̀ kì í ṣe pé Buhari ò tí ì lọ́dún kan ó ti ń distract ẹ pẹ̀lú president kò sígbà tí president ò ní react. So nǹkan tá à ń sọ pé ó gbọ́ nǹkan pé ẹ fẹ́ yìí o ẹ̀gbọ́n wa o mi ò rò pé ó fẹ́ o kì í má sọ pé kò fẹ́ mi ò rò pé ó fẹ́ mi ò rò ní o. Restructuring náà mi ò rò pé ó fẹ́ o nǹkan tó ń fẹ́ ni pé kóun di president Nàìjíríà kóun kájọ jẹun sókè wọ́n ti ń jẹun sókè lókè a ní ẹ jẹun sókè kẹ́ gbádùn ara yín nǹkan tẹ́ gbọ́n fẹ́ nìyẹn ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ lórí ẹ̀gbọ́n. Ẹ ṣeun bàbá Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa àlàyé ọ̀rọ̀ ni ẹ̀yin náà lẹ sọ wípé àlàyé ṣe pàtàkì ọmọ tí ó bá béèrè ọ̀rọ̀ ó fẹ́ díẹ̀ gbọ́ a dẹ̀ dúpẹ́ fún àlàyé tẹ́ ṣe fún wa. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa jákèjádò bá a ṣe pọ̀ tó lórí ètò ẹ jẹ́ ká lọ sign petition yẹn right now kó tó di pé ètò yìí wá sí ìdánudúró ẹ dẹ̀ bá mi share kó wọ